Kú dédé àkókò yìí. Ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Sambatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ jẹ́ ní mowó. Òní ní ọjọ́ kọkànléníọgbọ̀n oṣù kẹta ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Monday ọjọ́ ajé. Gbogbo wa la máa rí ajé jẹ, a máa rí ajé mu, ajé máa bá wa sùn, bá wa jí ajá filé ẹnì kọ̀ọ̀kan ṣèbùgbé. Àánú Ọlọ́run ò ní fi wálẹ̀ ibi àfọkùnrin sí orí máa dá wa lóhùn níbẹ̀ ni o. Àbídèmí Yusuf yín náà rí èmi lọ́mọ sọ̀gbọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlelu ọmọ alétè ìjọba. Èmi lọmọ yán ọ̀bọ́kàrẹ́ yín abara funfun ọkà abara mìnìjọ́jọ́. Jẹun kó èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n wá láti ìkànnì Sambatis Radio TV pé a máa gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀ kájà yín bẹ́tà. Ká mọ́ sọ di létà ní ká tẹ̀ sí yín létí ká mọ́ jẹ́ ó tẹ̀tì ẹ̀bí torí tí ń ra fífi ìdí tí àpótí ojú pọ̀nà kí tí yín mọ̀ bá àdí sí gbogbo ohun tí ń lọ. Abẹ̀ṣẹ́kù bí ó jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan rèé eléyìí tó jẹ́ wípé ọmọ ṣe bẹ́ẹ̀ ó di ẹni tí ẹni àgbégbìn lórí iṣẹ́ tó yàn láàyò yẹn iṣẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò. Bàbá ń sọ̀rọ̀ nípa Ṣẹ́gun Ọlánrewájú ni wọ́n ní ọmọ ṣe bẹ́ẹ̀ ó ń bá ọmọ orílẹ̀-èdè Ghana kan jà lọ́wọ́ léyìí tí wọ́n jọ ń fi ẹ̀ṣẹ́ yẹra wọn wò. Wọ́n ní ibẹ̀ ni ọlọ́jọ́ ti dé o. Àfi wẹ̀rẹ̀kẹ̀kẹ̀ ní Ṣẹ́gun lọlẹ̀ làwọn èèyàn ń pé yóò dìde ọmọ akínni yóò dìde ní Ṣẹ́gun fi gbèkú lọ́wọ́ ẹbọra ní apá ibi bẹ̀. Tó ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ní bàbá tí ń wo ọ̀tún wọ́n ti ń wo òsì o lórí ọ̀rọ̀ Wike náà ní lọ́sẹ̀ ó ní lọ́wọ́. Bàbá wo Wike dáadáa ní òun àti Fubara gómìnà ìpínlẹ̀ Rivers ìní ìjà ti ń lọ bí ọjọ́ mélòó kan tí wọ́n ti ń fa yílà yìí tó jẹ́ wípé kíni Fubara padà dẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbégidá fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ó dàbí ipá àárín Wike àti ààrẹ náà ti fẹ́ẹ́ dàrú báyìí o torí pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí wọ́n ní mínísítà fún olú Nàìjíríà yẹn Nyesom Wike tí ń bá ààrẹ fà lórí ẹ̀ pé ààrẹ ń pé àní báyìí ni ó ṣe ní ayọ̀ o bí ń ṣe tèmi kò yí padà tọ́wọ́ dẹ̀ ti ń digbọ́n mi sí omi ò tó láàrin àwọn méjèèjì. Tó wọ́n kẹ́fín gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè nínú mọ́ṣáláṣí ibi tí bàbá ti ń kírun làwọn èèyàn ń pé ta ló rán Adélékè wá kírun torí pé wọ́n ní ẹ̀ ti mọ̀ pé first timer àbí amateur prayer kìnnìkan ni. Wọ́n ní bí Adélékè ṣe ń kírun ó ti yé gbogbo èèyàn pé ẹ máa wò wọ́n àwọn yẹ̀yẹ́ táwọn ẹ̀yin wá kírun ẹ̀yin ẹ̀dùn bíi tí ẹ mọ̀ lẹ́yìn láàyò ẹ má wulẹ̀ wá mọ́ṣáláṣí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Ọmọ ọdún 14 kan rèé eléyìí tí wọ́n ní ọmọ lóyún ni ọmọ léńjẹ obìnrin ọdún 14 wọ́n ní gbòó dẹ̀ ní oyún ọ̀hún ní ìpínlẹ̀ Benue. Wọ́n ní yẹ̀yẹ́ mọ̀ pọ̀ o débi wípé ilé wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ìta wọ́n ní yẹ̀yẹ́ ibẹ̀ náà tún dẹrun ará àdúgbò wọn ni kò tiẹ̀ síbi ọmọ ilé rìn sí ìwọ ló bá wò pé ikú yájẹ̀sín lọ ojú bá ní ẹ̀bá ní kójú ọmọ tíyàn bá ti tìyàn eré kéèyàn ó mọ̀ padà tẹ̀ àwọn eléyìí ọmọ ẹ̀tẹ́ àti ẹ̀sìn lọ́wọ́. Wọ́n ní bó ti pokùnso nìyẹn o ó padà parẹ́ ọmọ ọdún 14 tó ní oyún ní ìpínlẹ̀ Benue torí ìtìjú àti èébú lọ́lọ́tún ló sì ó para rẹ̀ ní apá ibi ibẹ̀ yẹn. Tó wọ́n ti ka orúkọ àwọn ọ̀daràn tó jẹ́ wípé nínú ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu yìí wọ́n ní wọ́n ti gbèkú lọ́wọ́ ẹbọra tó jẹ́ pé àwọn tẹ́rọ́rìstì àwọn olórí báńdíìtì àwọn jàǹdùkú tí wọ́n lókọ tí wọ́n lókì wọ́n ní kẹ́ni wọ́n ní lọ bí ogún táàrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ wọ́n mọ́lẹ̀ bí ìgbèyàn bá jẹ gúdú jẹrá ni. Wọ́n ní ara wọn ní Ali Kachala wọ́n ní kẹ́ni ó ti kú ó ti gbàgbé pé òun jàgídíjàgan. Wọ́n ní Aliyu Sububu ńkọ́ wọ́n ní Sububu náà ti lọ kódà Kachala Dogo Kwadi wọ́n ní yẹn náà nǹkan wọ́n ti pa ẹ mọ̀ jà tanra wa pé àwọn olórí báńdíìtì yẹn táwọn ń sọ yìí wọ́n ti jẹ wọ́n bí ẹni jẹ gúgúrú bí ẹni jẹ ẹ̀pà lẹ́nu. Wọ́n ní kò tán bẹ́ẹ̀ Lawali Dodo Bọ̀dẹ́rì náà ń kọ́ àwọn wọ̀nyí náà ti kú Sani Walabiki. Wọ́n ní Kachala Anasua Tamina wọ́n ní bẹ́ẹ̀ ni Kachala Zani Dangote Kachala Adamu wọ́n ní gbogbo àwọn wọ̀nyí kódà mọ̀dímọ̀dì wọ́n ti pa òun náà. Kachala Maizai ó ti kú o Kachala Tosholulu ó ti kú o even Ibrahim Nagure Kachala Makore wọ́n ní gbogbo àwọn ohun tó fi mọ́ Bulaki àti Tukọ Sarim wọ́n ní kò tán síbẹ̀ Azan Dantawaye ńkọ́ òun náà ti kú tèpé lórí àwọn tẹ́rọ́rìsì ni òun náà Dan Zuu wọ́n ní bẹ́ẹ̀ lọ mẹ́nimẹ́ni ti ṣubú lẹ́nu ìgbà tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ orí ìṣàkóso. Ààrẹ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 73 73 years old kódà gbogbo èèyàn jàǹkànjàǹkàn lóòkàn àwọn èèyàn ńláńlá káàkiri àgbáńlá ayé ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ Yorùbá ẹni wọ́n ti ń kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá
àṣèyí sàmọ́dún ẹ̀yin tẹ́ ṣe 73 lẹ́ẹ̀ṣẹ̀ 83 93 kódà 123 153 wípé kí ni kẹ́ ẹ pẹ́ mọ́pẹ́ ṣe ń pẹ́ kẹ́ ẹ dẹ̀ mọ́pìnyìn kì bíi omi gẹ́gẹ́ ara wọn ni gbogbo wọn ti ń sọ ayẹyẹ ọjọ́ ìbí àti èsì àwọn ìfiránṣẹ́ fún ọjọ́ ìbí. wọ́n ní àwọn kan tiẹ̀ ń pé inú àwọn dùn láti bá Tinubu ṣe torí pé èèyàn ni o èèyàn gidi èèyàn abìdíyàn èèyàn tó kúrò ní èèyàn lásán ni wọ́n ní sẹ́ẹ̀ tí máa sọ Jonathan Ebele ó sọ kódà ààrẹ àná lórílẹ̀‐èdè Muhammadu Buhari bàbá náà sọ pé kíni tó fi mọ́ Ọ̀ṣínbàjò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé Tinubu that's the greatest ever politicians tí Nàìjíríà máa produce ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. ẹ mọ́ tún gbọ́ ọ̀rọ̀ ńbáròmarò fọ́ ní ọ̀dọ́ ọmọkùnrin kan rèé lélẹ́yìí tí wọ́n ní kó mọ̀nà lé mọ́ láàrin ọdún bíi 7 sẹ́yìn wọ́n ní kò mọ̀nà lé mọ́ kò mọ̀nà lé mọ́ ṣùgbọ́n ẹ mọ̀jà tanra wa o ní báyìí mọ́mọ́ ti ṣe kẹ́ni wọ́n ti mọ́mọ́ ilé ọ̀nà lé rẹ o wọ́n ní bí ọdún 7 sẹ́yìn lọ́mọ yìí sọnù kúrò nílé tí wọ́n dẹ̀ ní àti lọlé ó ṣe bẹ́ẹ̀ ò nira ṣùgbọ́n ní báyìí ó ti padà sílé. ìyàwó kíni gómìnà ìpínlẹ̀ Rivers ká sọ pé ìyàwó head of service ní ìpínlẹ̀ Rivers Nwoike ó ti pariwo síta pé ọkọ òun ọ̀rọ̀ tó lọ sọ l'Àbújá ti dà àkóbá àdáwábà torí pé ọ̀rọ̀ tó lọ sọ pé ń pa pé ilé ìfọ epo àbí páìpù epo tó ní ìpínlẹ̀ Rivers Fubara ló wá ń díẹ̀ ó fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́ kó má bàa sí nǹkan kan tí Nàìjíríà ó máa jókòó tì ní ìpínlẹ̀ Rivers mọ́ wọn lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yìí tán ni wọn rí mọ́ ìyàwó ẹ̀ ti pariwo nọ́mbà ọkọ òun ò lọ òun tẹ́ẹ̀sì mẹ́sẹ̀jì ọkọ òun ò rìpláì ara ń fún òun pé ọkọ òun ti lọ àwo ti lọ lápá ibibẹ̀. Natasha Akpoti gbòógì náà àwọn sẹ́nẹ́tọ̀ ilé tí wọ́n ti gbégi dá lẹ́yìn arábìnrin Natasha èyí tí wọ́n yóò ní olórí ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà ń fi ìbálòpọ̀ ń fi ń lọ òun ìyẹn Godwin Akpabio. Natasha máa ti sọ̀rọ̀ báyìí torí pé òun gangan kọ́ ló tiẹ̀ tó wá sọ ilé ọkọ ẹ̀ ni o ọkọ Natasha ti ní sẹ́ẹ̀rí sẹ́nẹ́tọ̀ Nwaboye tí ń sọ̀sọ́kúsọ ń pa ìyàwó òun káàkiri àwọn ò jọ pàdé ilé ẹjọ́ o ilé ẹjọ́ ni ó bá wọn dá torí pé ọ̀rọ̀ tí ò kàn án lọ́wọ́ tí ò kàn án lẹ́sẹ̀ tí ń dá sí ni yóò mọ̀ rí kíni yóò rí fíìmù o yóò ní rí fíìmù yẹn ń tan rẹ̀ jẹ ni gẹ́gẹ́ bí ọmọkùnrin ti sọ. gbogbo èèyàn báyìí ní ti ń ṣe kíni kíkẹ́dùn pẹ̀lú ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan tàbá ń sọ̀rọ̀ nípa Florence Ajimobi lórí ikú ọmọ ẹ̀ ọmọ ọdún 42 obìnrin Bísọ́lá ilé tó gbẹ̀mí mì ní ìfọnáfọnṣu ní òkè òkun lọ́hùn ní tẹ̀bí tará ní ti ń kí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà kan yìí pítọ̀ Ọlọ́run ó fi òfò rẹ̀ mí o lágbára Ọlọ́run ìwé ilé ẹ̀ ní rí mọ́ o. wọ́n ní Saheed Òṣùpá olórin fújì ló mọ̀ ń ṣe àwàdà pẹ̀lú akẹgbẹ́ kan Àlàbí Pasuma lórí kọ́ọ̀ tán jọ ṣe fídíò kọ́ ibi títa ikọ́rẹ́nsì ti sọ fún Pasuma tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìwọ ọ̀gá mi ni ọ́ ṣùgbọ́n Òṣùpá Saheed kọ̀líǹsì mi ni wọ́n ní ọ̀rọ̀ yìí ni Saheed Òṣùpá fi ṣe awẹ́wà tó fi ṣe àwàdà pẹ̀lú Pasuma yìí pé tọ̀ ọ̀gá kọ̀líǹsì mi ni Pasuma bá ní ibo la tún já sí ibo àtúnlélẹ́ Saheed kí tún ni ó tún gbé yọ yìí tó ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn ọmọbìnrin kan lóun ò mọ́mọ́ ti ń dáná àmọ́ òun ò fẹ́ mọ̀ láyé oníkíní jẹ́ pé òun ò mọ́mọ́ ti ń dáná owó ní sọ̀rọ̀ bóun bá rí owó iná dídákẹ́ ẹ̀ torí pé kíni òun yà gba mẹ́nímẹ́ní kùkù ni o tí ọmọ pàtà sí òun ní ẹnu ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. ìròyìn àjààbalẹ̀ náà ní ṣe bẹ́ẹ̀ ní tẹ̀síwájú tọ̀ wọ́n ní arábìnrin kan rèé tó jẹ́ ọmọ Amẹ́ríkà lélẹ̀ tí wọ́n ní ọmọ ní oyún mírèkù wọ́n ní lẹ́yìn ìgbà tó ní ìgbàgbọ́ wọ́n ní Bishop David Oyedepo bàbá fọwọ́ kan ẹsẹ̀ ìpítọ̀ oyún ní àbí láìpẹ́ ó di ọlọ́mọ tọ́dọ̀ kúrò ní àgàn kọ̀mọ̀pẹ́ kò mọ̀ jìnnà arábìnrin ará Amẹ́ríkà tó wá sí Winners Chapel Church ti Bishop David Oyedepo wọ́n ló mọ̀ tí lóyún ó ti lóyún ní apá ibi bẹ́ẹ̀. wọ́n ní wọ́n Kevin Jarvis ìyàwó Pella ọ̀rẹ́bìnrin Pella ẹtì wọn jadro lítà ọmọ Kevin wọn àti Pella nínú mọ́ṣáláṣí ní àsìkò Ramadan níbi tí Ramadan ti fẹ́ parí wọn ni àwọn èèyàn pé Jarvis náà ti di mùsùlùmí ni àbí àsámọ̀ pé Christian lòun Pella ní mùsùlùmí tóun náà ti di mùsùlùmí ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. ẹjẹ́ tó máa wí báyìí fún yín torí pé ìròyìn àjààbalẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ní ìyẹn ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tó jẹ́ pé
ayé ń gbà fún lọ́wọ́ ìmọ̀ ń wà lókè téńté náà ni ààrẹ Tinubu tún ti ṣe kíni wọ́n ti fún àwọn bíi 24 kan ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní appointee wọ́n ní nínú ẹ̀ náà láti rí spokesman láti rí state chairman wọ́n ní ààrẹ wò ẹ̀yin náà ẹ máa dúró bẹ̀ ẹ máa muta ẹ máa jẹ kíni ẹ máa jẹ mọ̀lá ẹ máa jẹ gbogbo ẹ̀ mọ́ra ẹ máa jẹ́ òhà yín lọ́rùn o ẹ máa rọ́ọ̀sì ẹ̀ èyí rọ́ọ̀sì irú ẹ̀ ẹ̀rọ máa jẹ àtàyín bẹ̀ ọ́n tó lórí ọ̀rọ̀ àwọn arìnrìn-àjò tí wọ́n ní wọ́n ṣe kíni kò ń gẹ́ àdánwò àti àgbákò ní ìpínlẹ̀ Òkè Ọya lọ́hùn tá a bá sọ̀rọ̀ nípa ayípẹ̀tò àwọn arìnrìn-àjò àbí ká tẹ̀ sọ pé ní ìpínlẹ̀ Edo ní ẹnu mi àgò àwọn ará òkèèrè àwọn igun àríwá ní ìpínlẹ̀ Edo eléyìí tí wọ́n ní àwọn ará Edo wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n ṣàbàṣàbàṣà tí wọ́n ní wọ́n ṣe wọ́n ṣàbàṣàbà tẹ́ fẹ́ gbọ́ Àtíkù Kọ́kọ́ńsọ Rábìù àti Monday Ọ̀pẹ́bọrò gbogbo wọn ti sọ̀rọ̀ lórí kíni pé eléyìí kù díẹ̀ káàtó ní ìpínlẹ̀ Edo láti máa ṣe àwọn Haúsá ìrìn àjò àwọn northern travellers kẹ́ ẹ̀ máa ṣe wọ́n báṣabàṣá wípé àwọn ni bandits àwọn lọ̀daràn àwọn ni Boko Haram ni ó kù díẹ̀ o torí pé wọ́n ní àwọn arìnrìn àjò yìí wọ́n mọ̀ pa mímẹ́ nínú wọn wọ́n wá ní ọwọ́ ti tẹ mẹ́rin nínú wọn báyìí lélẹ̀ tó yẹ pé ó kù nígbẹ́nu sọ́hùn ní apá abẹ ẹ gbọ́ ìkànnù wọn tí ó mọ̀ jèjì tó jagun àjàbọ́ ọmọ ti ṣe kíni ó tẹnu ọ̀rọ̀ sọ kíni tó wí gangan ẹ mọ̀ gbọ́ àbẹ́ ń tẹ́tí pọ̀ ẹ̀ ń tẹ́tí lẹ̀ pọ̀ ní apá abẹ tó ìròyìn ajá balẹ̀ òní jù báyìí lọ níbi títí òní ẹ̀mọ̀ ṣe wa orúkọ mi ò yí padà Bídèmí Yusuf yín náà rí mi lọ́mọ sọkùnrin àkókò gbóhùn lé ọmọ nípa àlélú èmi lọ́mọ adé tó jọba yán ọ̀bọ̀kàrẹ̀ yín abọ́ra funfun ẹ gbọ́ ẹjẹ́ mọ́ ọlọ́jà rí èèpà mọ̀ jáàjì àmọ́ mi aláṣẹ àtọ̀fẹ́ darí Sanfatis ń bẹ ní UK ẹja sí dáadáa nù ayé ó dàbọ̀. Kálọ̀ kálọ̀ óyá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire óyá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire óyá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire óyá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Sanfatis FM ọmọ alájẹ ni wá gbogbo ìran káràkátà